kú ojúmọ́ láàárọ̀ tòní o òní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2023 kókó ìròyìn kárí ayé fún tàárọ̀ òní ẹjẹ́ á bẹ̀rẹ̀ báyìí o lónìí ni kò ní dọ̀la o òní yìí gan ni gbogbo tí wọ́n tán lẹ̀ òní yìí gan nílé ẹjọ́ tó ga jù nílẹ̀ nàìjíríà ìyẹn supreme wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ tí àtíkù abubakar tẹgbẹ́ òṣèlú pdp àti peter obi tẹgbẹ́ òṣèlú labour pè tako jíjáwé olúborí ààrẹ bọ́lá ahmed tinubu òní lórí ọmọ ibi tí ń gbé ẹsẹ̀ eré o lórí ìta gan lókójú òṣùwọ̀n tó jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ tá a dì kọjá lórí nàìjíríà ìròyìn eléyìí odò mọ́ni nínú ní pé ìkúnlẹ̀ abiyamọ ta làwọn akẹ́kọ̀ọ́ yìí ṣe nílé ìwé gíga tasued tó wà nípínlẹ̀ Ògùn àwọn adigunjalè yabo ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ tóbìnrin wọ́n lè fagídí bá àwọn ọmọ obìnrin mẹ́rin tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ wọ́n fagídí bá wọn lò pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe wọ́n bá sábàṣá o ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀rọ̀ sókè lórí bí àjọ INEC ṣe yọ orúkọ Timi Presleva kúrò láàrin àwọn olùdíje típò gómìnà nípínlẹ̀ Bayelsa ilé-ẹjọ́ ti yọ ọba Ghandi Ọláoyè Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ tuntun kúrò lórí àpèrè abáńlá rẹ̀ báyìí o bẹ́ẹ̀ ènìyàn ilé-ẹjọ́ pè fún wíwá ìlànà tuntun míì láti fi ọmọ oyè tuntun kalẹ̀ tí ó jẹ́ Ṣọ̀ún lórí ọ̀rọ̀ IPPIS ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ tí ń dúnkokò báyìí wọ́n dúnkokò mọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tó bá kọ̀ láti tẹ̀lé ìlànà IPPIS pé bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá yìí lọ lẹ́ẹ̀ní rówó oṣù kankan mọ́ o àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án kan lórí Nàìjíríà ni wọ́n ti rí ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò tuntun báyìí o ìdíwọ́ akẹ́mi ló kọ́ mi o láàárọ̀ òní ẹ̀ ní rèébi ọwọ́ ọ̀bọ̀n ó ti bàyìn ẹ̀ sì ní lọ́ọ́ kú o ẹ kú ojúmọ́ ẹ share rẹ̀ ẹ subscribe Kárí Ayé TV lórí YouTube ẹ subscribe kẹ́ẹ̀dẹ̀ tún follow wa ní Kárí Ayé rédíò TV.